Ọlọ́run ọba ló ń yàn fún ni lòtítọ́ fẹ́nikẹ́ni tó wọ́n kọ̀ wáyà lòtítọ́ gbégbèsè gẹ́gẹ́ bó ṣe yẹ bó ṣe tọ́ kí wọ́n náà má tán ààrẹ kó ṣòtítọ́. Ọlọ́run ọba ló ń yàn fún ni lòtítọ́ fẹ́nikẹ́ni tó wọ́n kọ̀ wáyà bàbá búbá bàbá máa bú bàbá máa búbá olùbọ́sà wájà sí bàbá sáà fún mi. Mo lọ́lọ́run ọba ló ń yàn fún ni lòtítọ́ ìbà Ọlọ́run ọba ló ń yàn fún ni lòtítọ́ fẹ́nikẹ́ni tó wọ́kọ̀ wáyà lòtítọ́ gbégbèsè gẹ́gẹ́ bó ṣe yẹ bó ṣe tọ́ kí wọ́n náà má tọ́ra rẹ̀ kó ṣe òtítọ́. Ọlọ́run ọba ló ń yàn fún ni lòtítọ́ fẹ́nikẹ́ni tó wọ́kọ̀ wáyà lòtítọ́ gbégbèsè gẹ́gẹ́ bó ṣe yẹ bó ṣe tọ́ kí wọ́n náà má tọ́ra rẹ̀ kó ṣe òtítọ́. Ajáréwádé ọgbọ́n bàbá Àyìndé Ajáréwádé ọgbọ́n bàbá Àyìndé tóní tòun ọgbọ́n àtòyè làjọdé ajẹtújẹ ṣálórí àwa o dédé mo ti kọrin lẹ́yìn fọjọgbọn o mo gbàdé mo tún kọrin lájọ fámòye o àgbọ̀dẹ̀dẹ Saoty àgbà níbi iṣẹ́ mi mo máa pàdé o àlùgbé orin wa lẹ́nu mi ó yá mo gbèdé. Ọlọ́run ọba ló ń yàn fún mi lòtítọ́ fẹ́nikẹ́ni tó wọ́kọ̀ wáyà lòtítọ́ gbégbèsè gẹ́gẹ́ bó ṣe yẹ bó ṣe tọ́ kí wọ́n náà má tọ́ra rẹ̀ kó ṣe òtítọ́. Mo fi ní wà nítọmọlúàbí o omi wọn là ń rẹ lásì kókún ló dára tó bá ti ṣẹ́ dànù làṣejù tó ń pè ní bàbá ṣe tọ́ ẹ̀. wá nítọmọlúàbí o ìbá o pòfẹ́sọ̀ àṣejù ni ṣé o gbọ́ wà nítọmọlúàbí omi wọn là ń rẹ lásì kókún o ló dára tó bá ti ṣẹ́ dànù làṣejù tó ń pè ní bàbá ṣe tọ́ o. wá nítọmọlúàbí omi wọn là ń rẹ lásì kókún ló dára tó bá ti ṣẹ́ dànù làṣejù tó ń pè ní bàbá ṣe tọ́. Orin màá ní kátọ́ rẹ̀ má tún fi kàyàn lójúmọ́ ẹ̀sán oníkàjù ti pin lọ́jọ́ tẹ̀ ti kà wọ́n lójú má ṣorin ká lè rí mi ní kọ́lọ́run lè sẹ̀sán orí. Orin màá ní kátọ́ rẹ̀ má tún fi kàyàn lójúmọ́ ẹ̀sán oníkàjù ti pin lọ́jọ́ tẹ̀ ti kà wọ́n lójú má ṣorin ká lè rí mi ní kọ́lọ́run lè sẹ̀sán orí. Orin màá ní kátọ́ rẹ̀ má forí kàyàn lójúmọ́ ẹ̀sán oníkàjù ti pin níjọ́ tẹ̀ ti kà wọ́n lójú má ṣorin ká lè rí mi ní kọ́lọ́run lè sẹ̀sán orí. Orin màá ní kátọ́ rẹ̀ má tún fi kàyàn lójúmọ́ bàbá mi ẹ̀sán oníkàjù ti pin Professor lọ́jọ́ tẹ̀ ti kà Emeritus. wọ́n lójú má ṣorin ká lè rí mi ní kọ́lọ́run lè sẹ̀sán orí. Ẹ̀san kí lẹ́yìn retí gan-an ẹ̀san kí lẹ́yìn retí gan-an lẹ́yìn tẹ̀tí kà wọ́n lójú àwa láṣẹ àwa la fún tó bá gbàgbé mà jẹ́ ó rántí torí ẹ̀san la ṣe ń ṣoore torí ìrègùn kọ́ kílẹ̀ kọ́kọ́ ṣoore sí nígbà tó fi kà wọ́n lójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kò dáa ká tòjò ẹ̀ kára o jẹ́ kán níwọ̀n ló fún wa má sọ pé àwa la fún. àfáà yìí baba akọ́lé wá sí wa níwọ̀nba wọ́tà omi ruwa kẹ́hìnà alukóhánì bí wa béèrè kan kọ́tẹ́ bí wa ó ní kálukọ́ lọ jẹ́ kára yìí ni kí làwọn lọ́n fi dá yìí àwa wo ń ta fẹ́ dáhùn ó tún a bá dáhùn. Allah ngbà tá a máa ń ta wí. ọmọ nìyẹn kọ̀ọ̀kan kàkẹ́ nẹ́bí Baba. ọlọ́ni kálukọ́ lọ yẹra rẹ̀ wò kí la yìí dá ọ ó kí la fi dá ọ. falyansuri l-insanu mimma khuliqa. ẹ̀yin tẹ́ ẹ tóbi tẹ́ ẹ sara dáadáa kí la fi dá yín. mimma khuliqa. àwa tá a gbé. àní àwọn máa sọ pé èèyàn gbẹ máa bá wọn náà bá ibẹ̀ wulẹ̀ ní sin kan dé Ok. ẹ̀yẹ ni ó wọnú síra wọn. àwa tá a wọnú síra wa kí la yìí dá wa. falyansuri l-insanu mimma khuliqa. ẹni ọ̀gá kí la fi dá. mimma khuliqa. ẹni ó kúrú kí la yìí dá. mimma khuliqa. kàkẹ́ nẹ́bí Baba. ẹni ó jẹ gómìnà kí la yìí dá. mimma khuliqa. àwọn ń wá sí kí la yìí dá wa. mimma khuliqa. kàkẹ́ nẹ́bí Baba. ọlọ́run ó ní kálukọ́ wíra rẹ̀. falyansuri l-insanu mimma khuliqa. òun ló tún bá a dáhùn pé khuliqa mimma máa ń dá. ọlọ́run mo dá yín látara omi ni. omi mẹ́ẹ̀dá yín o.
abayi baba omila ida yi ẹni ọmọ ọ̀rọ̀ sọ omila ida Ọ, ẹni agbọ́. bá wí omila ida ọwọ́ ni dáfíkì ọgbọ́ baba omi tí èèwà lẹ́rọ̀ owó ìwálẹ̀rọ̀ bí náà bá gbẹ̀yàn lẹ́ẹ̀mẹ́ta kò ní wá ìsọ́ọ̀kì ní bá wa gírì omi gírì àrẹ́jú wa baba gírì ó di méjì gírì àrọ́ babalẹ̀. láyé kàkẹ́ ànábì kùnìkan mi máa ń dá àfikẹ́. bó ti wá jẹ́ omi gìrìgìrì náà omi tá a fi dákàlù kọ̀ wá jọra wọn. ajá burasidi afomi àánú àfidẹ́lómi. àfomi ọ̀dájú dẹ́lómi bó ń kú lọ kò ní kó ń rí ọ. kọ́ra mi máa ń kábùkù rírì àánú yóò sì máa ṣe lọ. yóò sì máa ṣe é lọ níta fi dànù. afomi ọ̀dájú àìdẹ́lómi. bọ́mọ bá ń kú lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó yẹ kó 1000 náà bá gbà á la yóò sì máa búra kó wọ̀n ní. ó sì ní 30,000 lápò yóò sì máa búra. afomi olè àìdẹ́lómi. àfomi èpè kọ́ra bí dẹ́lómi. ọba jí nǹkan tí ò ní wúlò fún. o lè wá gbé dákọ́ kábàámọ̀ pé tààrà ní ń gbé. àfàyè baba afomi sìnà àìdẹ́lómi. ẹ̀yà yìí báwọn. wọ́n máa dájọ́ sí i láàrin. wọ́n máa dá sí i lánìí. obìnrin mi ò tún máa lérí àníkíni bó ti wà ẹ̀ máa rí kí mo mú balẹ̀. obìnrin sọ́kùnrin. omi ta ìdá ni afomi sìnà àìdẹ́lómi. yàmà kẹ́ ẹ má sẹ́yìn. kíni. dákọ̀ sí àmọ́ náà lẹ́yìn táwa yóò mọ̀ rí. ẹ dákọ̀ gáréjì ọ̀hún tá à ní pàdé sí. báwo bá ní gáràjì Oṣòdì àníkíni. àtùlẹ̀ ní sí àmọ́ níbẹ̀ pàdí mi ni. pàdí mi ni àjọ ń ṣe. gáràjì Ọjọ́ta. fetí wọ̀ bọ̀. èmi nìyẹn. pàdí mi ni. ọ̀dà gáràjì Ìjọra. ewé lè gbò. pàdí mi ni. omi orin la idá Saoty ń tiẹ̀. bẹ́ẹ̀ ni ó lẹ̀ ń kọ́. kàkẹ́ ànábì Baba. omi orin tàbí omi orin ẹ̀sìn omi ni. ẹrin bẹ́ẹ̀ ni kọ̀kọ̀kọ̀ kúkọ. Saheed Òṣùpá omi orin fújì. omi bẹ́ẹ̀ ni. Saheed Paso orin. bẹ́ẹ̀ ni. Wàsíù Àyìndé omi orin. ẹ̀ bá dé lómi omi tọ́jú Ọlọ́run fi dá kò ní sọ̀rọ̀ rẹ̀. bàbá kọ́dà bọ́ sàfà yóò ẹ fi fẹ́ kú abẹ́fẹ́ lówó. bàbá màá bí jẹ́. òun náà kọ́ omi ni. tó o bá ti lè ní ìsìkámà pẹ̀lú Ọlọ́run lérí ẹ̀sìn tó ń sìn bí ìyá bá fẹ́ dé yóò sì re kú bí dàmú bá fẹ́ dé Ọlọ́run àká kú ló fi jásí pé máa ń jọ àwọn àfáà lójújọ́ mi tí a bá tún arọ́kùnrin tí wọn ò bá ìsìkámà lára rẹ̀ nítorí ìsìkámà gbọ́dọ̀ pé lára ọkùnrin jóbìnrin lọ àwọn obìnrin tí àwọn àfáà sì jọ tí wọ́n ṣe déédéé ọkùnrin níbi ká ṣẹ̀sìn níbi ká nígbàgbọ́ tí wọ́n fẹsẹ̀ wọn sẹ̀ àwọn ò ju bí mẹ́fà lọ. Mariam ìyá Nabi Musa àti Asia àti Asia kí àwọn Fíráúnà àti Aisha àti Fatima ọmọ anabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn èyí làwọn àfáà sì jọ yí pé wọ́n tẹ̀sùn wọn nú ẹ̀sìn ló fi já sí pé ìsìkámù obìnrin àfi ìsìkámù àwọn ọkùnrin ní ọgbọ́dọ̀ fi torí tó bá débi ni wọ́n fi pín nǹkan méjì láàrin ọkùnrin àti obìnrin ní pé wọ́n mú ṣìnà wọ́n mólè ọdún obìnrin ṣìnà ti bẹ̀rẹ̀ kí kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọkùnrin ìwọ ọkùnrin ọ tẹ̀lé ni nítorí Ọlọ́run gan fúnra ara rẹ̀ ọ̀tọ̀ ọkùnrin síwájú bẹ́ẹ̀ àsáníyàtù wàsáni. ọ tẹ̀lé òun fọ̀ sí ni ìwọ wà tẹ̀lé ètò Ọlọ́run ni òun lọ́fà tó o bá lọ wo ìtàn Ànábì Yusufu àti Sùlíyà sọ́dọ̀ Yusufu ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ Sùlíyà ló ti bẹ̀rẹ̀ ìgbà Yusufu fẹ́ wọnú ẹ̀ lọ́lọ́ ní à. tí a bá ń pẹ́ nìkan soríire lọ́gbọ́dá mà soríire oríire ṣe sí yẹn máa ń hẹ́lẹ̀ bí òkúta àlébù ní gbogbo ẹni tí ò bá ti níwà tí ò bá níwà kódà kó lọ kéwú lọ́rùn ọ̀dàbà nafsahu yóò fìyà jẹ̀mí ara rẹ̀ yóò làálàá ṣe àlùbáríkà ò ní sí fún tọ́wọ́ yẹ àfáà lónìí àwọn àdàbí mo tẹ́lẹ̀ tí àgbà fi jọba lórí gbogbo ayé ẹ ti gbé kalẹ̀ ẹ ti lọ kásàkásà bọ́lá ti fún Alhaji àgbà ní kéwú tó ẹ̀kọ́ bò mọ́lẹ̀ gbogbo ẹ̀dá tó bá ti lè lẹ́kọ̀ọ́ àṣírí ò ní tú ayé ò ní mọ bí ó mọ yóò command respect wọn náà kì í tọ́ yan kódà ó sì ṣe wọn ò ní tú láṣìírí lónìí kéwú lẹ̀ ń rú ká bí omi òkun wọ́n tẹ́ fi lo kéwú kò sálùbáríkà wọn lónìí alẹ́ àmọ́yẹ tí ò dé fìlà tó lè kọ́ ni ní kéwú ìwọ tó ọlọ́run lè ṣe khidma ọlọ́run
lè kẹ́ ọ ni kò ní gẹ̀ ọ́ tó o bá jalè kéwù ọ̀ lè jalè àlùbáríkà àfi kọ́ rin ọ̀nà àlùbáríkà kó tó ní. àwọn Alhaji àgbà Allah kíndìmọ̀ ni wọ́n ṣe àfa àgbà wọn mú Alhaji àgbà lọ́kọ̀ọ̀rọ̀ wọ́n ní sọ fún òjò kó rọ̀ òjò rọ̀ ọ̀ní ó dá òjò dá wọ́n ní jẹ́ ọmọ yìí òjò tó rọ̀ bàbá ní ìmọ̀ yìí ẹ̀ àfa àgbà láyé ò ní mọ iye ìmọ̀ tó ní. Allah kódà ìmọ̀ tí ò tí ì dáyé ńgbà tó ń ké lọ́wọ́ ẹ̀ tí mọ̀ náà bá dé ọ̀tún mọ́ ju ọ̀ lọ. tó o bá wọ́n ni tó ń rìn mọ́ ẹ̀kọ́ ojú sí mi ń bí tó fara gbolẹ̀ tó fi dókè bàbá àkàn bẹ tó bá ti gòjìká wọn wọ́n mú ọ débi iṣẹ́ wà nísìn. Allah. kọ́lọ̀ fara gbolẹ̀ fáwọn tó ti gan tẹ́lifíkọ́lù fọwọ́ àhídà gbogbo ohun tí tó fi wúlò láyé rẹ ara wọn lọ́ọ́ ti rí. Allah. gbogbo ẹ̀dá tó bá lọ jòkó tiẹ̀ ní tùràrí. Bàbá bíbí. tùràrí tí rùn nígbà ẹni tó lọ jòkó tì í tó náà bá délé yóò rùn tùràrí. wọ́n máa ní ẹ̀dá nǹkan ara ni a ní ó ti lọ fara ti ẹni tó ní òórùn lánàá òórùn gidi. wọ́n fọ́ọ̀kù àwọn fọ̀rẹ́tà ìkúl. wọ́n fọ́ọ̀kù àwọn fọ̀rẹ́tà ìkúl. tàmú fún ìkórè àdàbí. Adid irshad al-arabi al-arabi al-mudabi. Ana li adidu afilajati bishajirati walihudu ani arijanabi. Orúkọ wọn túra wọn Taofiki kòǹgẹ́ òre ni ẹrú rẹ tó ṣe kòǹgẹ́ mọ́ ń sora ẹni tó ràn ní lọ́wọ́. ọ̀pọ̀ ńlá délẹ̀ ó yá ó yá ó yá. ọ̀pọ̀ ńlá délẹ̀ ó yá ẹni bá máa yọ kó jẹ́ kájọ ta Saoty Professor dé tọgbọ́ntọgbọ́n. ọjọ́ ń bẹ lórí eré mi Alhaji Arewa Saoty ọjọ́ ń bẹ lórí eré mi bí kàlẹ́ndà aláfọwọ́yí Saoty Professor dé tọgbọ́ntọgbọ́n. àwọn eré ìdíje kásẹ̀ ní kọ̀ọ̀kan. eré ìdíje kásẹ̀ ní kọ̀ọ̀kan ìyẹn láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Saoty ọ̀pọ̀ ọdún sẹ́yìn láti bá wọn kọ́ Saoty Professor dé tọgbọ́ntọgbọ́n. ṣẹ̀rọ ni ẹjí sáré ẹ̀dìdé ńlẹ̀ o Alhaji Arewa orin ẹjí sáré ẹ̀dìdé ńlẹ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn láti jí wéré Saoty Professor dé tọgbọ́ntọgbọ́n. orin Alhaji káàbọ̀ láti Mẹ́kà orin Alhaji káàbọ̀ láti Mẹ́kà tá a máa mú wọn lọ jímọ̀ pẹ̀lú àkúbà lọ́rùn tá a tún máa sìn wọn wálé pẹ̀lú àkúbà. ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn láti bá wọn kọ́ Saoty Professor dé tọgbọ́ntọgbọ́n. orin oníwàlí mọ́ kú oríire ká máa mú wọn lọ lè kéwú pẹ̀lú àkúbà lọ́rùn tá a tún máa sìn wọn wálé pẹ̀lú àkúbà. ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn láti bá wọn kọ́ Saoty Professor dé tọgbọ́ntọgbọ́n. ṣàtiwárí pọ́jọ́ ń bẹ lórí yèrè mi.
ẹ ti wá rí pọ́jọ́ ń bẹ lórí eré mi bí kàlẹ́ndà aláfọwọ́ yìí Saoty òfẹ́sọ̀ ló tọgbọ́n. Ìṣàgámù lára yóò máa rí lédè sí. Nítorí mọ́sọ̀ àtúnì Adénìkẹ́ àti Táòfíkì yóò lórúkọ mi Abíọ́dún. Olúwa ti ṣe wọ́n pọ̀ látọ̀run adáyé ń fọmọ aláìsí wẹ́dìn wọn ni. Mọ̀nsúrátù pẹ̀lú Táòfíkì. Táòfíkì pẹ̀lú Mọ̀nsúrà ẹ̀bà abẹ́lẹ́jàyàn Táòfíkì ó ti láya ẹ sọ fáwọn abẹ́lẹ́jàyàn pé Táòfíkì ti lá Adénìkẹ́ Mọ̀nsúrátù lórúkọ ayá ọjọ́ pẹ́lẹ́ ní abáwọn yan ọkọ ń gbéyàwó relé rẹ̀ ìyàwó relé ọkọ rẹ̀ ayọ̀ náà abáwọn kalẹ̀ abáwọn yọ ọkọ ń gbéyàwó lélẹ rẹ ìyàwó relé ọkọ ẹ ayọ̀ náà abáwọn kalẹ̀. mo lọ́jọ́ pẹ́lẹ́ ní abáwọn yọ. ọjọ́ pẹ́lẹ́ ní abáwọn yọ. ọkọ ń gbéyàwó relé rẹ̀ ẹ̀rí ìyàwó relé ọkọ ẹ̀ ayọ̀ náà á bá wọn kalẹ̀ bíke mo kọ́kọ́ kó sọ̀rọ̀ ọ̀rọ̀ náà la jọ ń sọ nítorí pé ọ̀rọ̀ ló ń dórin. Bíke ṣèbọ̀rọ̀ ló ń dórin Alhaji bíke ṣèbọ̀rọ̀ ló ń dórin. mo lọ́jọ́ pẹ́lẹ́ ní àbáwọn yọ ọkọ ń gbéyàwó relé ẹ̀ ìyàwó relé ọkọ ẹ̀. fún bí ọgbọ̀n ìṣẹ́jú ni mo ti fààyè sílẹ̀ fún fọ́tò láwọn èèyàn tí ń ya fọ́tò ní rẹpẹtẹ. mo ti wá bẹ̀rẹ̀ ojú iṣẹ́ ẹni tó bá fẹ́ ya fọ́tò nísẹ̀yìn owó ló máa bá dé lékè. béèyàn bá ti ya fọ́tò nísẹ̀yìn owó ló máa bá dé. ìyá àdìsá gbogbo bẹ́ẹ̀ connection wọ́n sọ wá rẹwà òyìnbó onírẹsì yàdìsá òyìnbó onírẹsì ńlá nánà káyọ̀dé eléré ńlá ni mí. yàdìsá oléléré ńlá ni mí. ẹ má fowó kéékèèké lọ mí mọ́ eléré ńlá ni mí. màmá ayọ̀ owó ńláńlá nánà màmá ayọ̀ ní kú ọlọ́dẹ̀ẹ̀dẹ̀ yín o. alájà kàfáyà ìyá ayọ̀ alájà kàfáyà màmá ayọ̀ ò ní kú àwọn tó kú náà ò ní kú gbogbo wa ní sí ikú ọmọ ire la fi máa gbáre màmá ẹṣẹ alájà kàfáyà ẹ máa fowó kéékèèké lọ mí mọ́ eléré ńlá ni mí.
tó bá jẹ́ 1,000 kó sáré tẹ̀lé ra wọn eléré ńlá lèmi ó lè jẹ́ 500 kó sáré tẹ̀lé ra wọn eléré ńlá lèmi tó bá jẹ́ 200 kó gbére tẹ̀lé ra wọn tó bá wá jẹ́ 100 kó wá ń pàṣù ni ébà wàṣọwàṣọ ayé ọjọ́ wo nìyẹn eléré kódà ní pàṣù láyé ọjọ́ wo nìyẹn eléré ńlá lèmi. Fata ìdílà ó náwó owó ìdílà ló ná fata ìdílà mi ó ń san wá sí ìsí ọdún ṣé fata ìdílà mi iná ní ìtọ́wò fata ìdílà bó ṣeun ó yà kó tó nǹkan bíntín ló ń tó kó ìyàwó ká. Kò tó nǹkan bíntín ló ń túbẹ̀ àwo kan àkíyèsí bíntín ní kọ́kọ́ pẹ̀lú ayá ó ṣe. Ó bá o. Jẹ̀míl mo fẹ́ kọrin kọ́kọ́ àtìyàwó Jẹ̀míl lè náwó ẹ bá fún mi láyè bí òdùṣẹ́jú ẹ̀wà péré kí n forin ṣe wá sí o fọkọ rẹ lùyàwó kí n forin ṣe nà sí àbùn ọkọ pẹ̀lú ìyàwó ènìyàn nínú ilé yìí Bọ́ládìyò ló máa ń gbé ló pọ̀ ọkọ rẹ lórúkọ o máa gbọ́ mi Mọ̀nsúrà ó lè jẹ́ pé nínú ilé tẹ bá délé Àdìyò ló máa ń pè á sì dáhùn my darling ó lè jẹ́ pé Àdìsá ló máa ń pè á sì dáhùn my darling. Ẹbí ní sàmútọ̀ ẹ fún mi láyè díẹ̀ náà tá a bá fòrò èkó kọ́ni lójú. Mọ̀nsúrà nílé Ànìbé ló máa ń pè á sì dáhùn my darling. Ó tẹ̀lé jẹ́ wípé Abdul ló máa ń pè á sì dáhùn my darling. Ṣùgbọ́n tọkọ bá ní ó tẹ̀hún lọ́rùn ọ̀rọ̀ tán bó tiẹ̀ jẹ́ wípé kò bójúmọ́ rárá nínú ẹ̀sìn wa. Kò betí múra ara nínú àṣà wa ṣùgbọ́n tọkọ bá ní ó tẹ̀hún lọ́rùn ọ̀rọ̀ tán ntókù ní wípé kò yá wọn padà ní tání tẹ bá dé ta dọ́gbọ́n kò fún lápọ̀lé kó pé ṣó ń gbàgbé Mọ̀nsúrà tó bá ń pe abẹ́rẹ́ inú ilé Saoty bó tiẹ̀ jẹ́ wípé kò bójú mu rárá nínú ẹ̀sìn wa kò tiẹ̀ betí mu rárá nínú àṣà wa ṣùgbọ́n tọkọ bá ní ó tẹ̀hún lọ́rùn ọ̀rọ̀ tán ohun tó kù ní wípé tẹ bá dé ta dọ́gbọ́n kò fún lápọ̀nlé kó pé bíbẹ́ kò bọ́n gbọ́ táwọn ọ̀rẹ́ bá gbọ́ àwọn ẹbí ọkọ bá gbọ́ ilé ń túbọ̀ kò sọgbọ́n wọn láláì lẹ́kọ̀ọ́ ní ẹ́ o wọn láláì lẹ́kọ̀ọ́ ní ẹ́ o tọkọ òjò lójú òbí àkíyèsí bíntín ní kọ́kọ́ pẹ̀láyà ó ṣe kò tó nǹkan bíntín lóhun tún gbéyàwó ká àkíyèsí bíntín ní kọ́kọ́ pẹ̀láyà ó ṣe. Mọ̀nsúrà x tó ti fẹ́ rí kò tó rẹ̀ èyí tó wá fẹ́ máa ń gbọ́rọ̀ mi Mọ̀nsúrà ọkọ tó ti fẹ́ rí kò tó rẹ̀ èyí tó wá fẹ́ ìyẹn ti lọ nìyẹn ó ní má lè gbàgbé rẹ̀ òun ló ṣe lásìkò ìfẹ́ wa ó lóun ò lè gbàgbé ẹ̀ torí má lè gbàgbé rẹ̀ ló ṣe lásìkò ìfẹ́ wa ó pàtàkì tó bẹ́ẹ̀ kí ló dé tó ṣe fẹ́ ó lóun ló dìsájì mí ó pàtàkì tó bẹ́ẹ̀ kí ló dé tó ṣe fẹ́ ó jẹ́ má fàánú ẹ̀ǹdè nírú nítorí nǹkan bíntín wọ́n ṣe èdè kọ̀ọ̀lù kò tún tó wọ́n tún ṣe night kọ̀ọ̀lù lálẹ́ kò sí tó ń lọ nílé tọkọ tó fẹ́ tẹ́lẹ̀ onígbọ́ tọkọ ò bá wọ́rì ará ìta lè sọ pé gọ̀ wọ́n abọ́kọ
bọ́kọ̀ bá tiẹ̀ wọ́rì aráyé ta lè sọ gbogbo wọn ni wọ́n sì lè débẹ̀ bí ospreys lè jẹ́ mẹ́ àkíyèsí bíntì ní kọ́kọ́ pẹ̀láyà ó ṣe nǹkan bíntì ó ń túbẹ̀yàwó ká àkíyèsí bíntì ní kọ́kọ́ pẹ̀láyà ó ṣe. ọkọ lóhùn fẹ́rọ́ ó ní nǹkan díẹ̀ bíi sí ló ń bọ́kọ̀ mi nínú inú tilẹ̀ tètè bí jù nǹkan díẹ̀ bíi sí ló ń bọ́kọ̀ mi nínú tó bá ti lè bínú ó bíntí kò mẹ́nu kúrò ní bíntí ẹgbọ́ ọkọ lóhùn fẹ́rọ́ ṣé rọ́wá jẹ́ nǹkan bíntí. ọkọ lòun ò fà fojúdi ìṣàfojúdi jẹ́ nǹkan bíntín. ó jẹ́ lọ jẹ́ kí n sọ fún ẹ má fẹ́ràn ọkàn sábọ́ ó tutù gbéyàwó ká. ìwọ tó ní nǹkan bíntín ọkọ lòun ò fẹ́ràn bọ́ ṣe ń jẹ́ nǹkan bíntín. ó ní nǹkan díẹ̀ bíntín ló ń bọ́kọ̀ mi nínú. jẹ́ kí n sọ fún ẹ wípé má fẹ́ràn ọkàn sábọ́ ó ti túgbéyàwó ká má máa mọ́ mi lójú ó ti túgbéyàwó ká ìgbéyàwó kan bí kan má kà mí lóhùn ló tún ká o. Mọ̀nsúrà òbí ìgbéyàwó kan bí kan má kà mí lóhùn ló tún ká àkíyèsí bíntì ní kọ́kọ́ pẹ̀láyà ó ṣe bíntì ló túgbéyàwó ká o àkíyèsí bíntì ní kọ́kọ́. Ajára gbórin náà dé ọwọ́ bá mi jó. Ajára gbórin náà dé ọwọ́ bá mi jó. Ó màmá ṣẹ́nu rẹ̀ mi ó ná mi ló. Ó màmá ṣe núrẹ́ mi ó ná mi ló. èèyàn dára dénú Jamaica ní ajíjámi àfijọ́ olórin Jamaica ní ajíjámi ọkọ̀ sẹ́yìndà o ọkọ̀ sẹ́yìndà límọ̀ bàrákà adára dénú. ẹ̀yin lè yan ẹlẹ́dàá máa sùn mi ajẹ́ láti fún ẹlẹ́dàá ló fún mi nílẹ̀ ní gòdò kí n fi kọ́lé sí. ẹlẹ́dàá tó fún mi nílẹ̀ ní gòdò kí n fi kọ́lé sí. Nureni eba etí ayọ̀ tó ń gbóhùn mi ò bá ṣe múrin wá. tó ń gbé fọkàn tọpọ lọ sí ìgbà òkò gbé farajó. máa gbọ́ ohun táwọn onílù fìlù sọ ó súnmọ́ etí ẹlòlúwa ló gbóhùn fáwọn olólùfẹ́ òkanjó gbàládá. lórí náà lè wá bá mi jó ìyẹn wá bá mi jó àjòdálò bàbá àlíyámi mi ó ná mi ló ọkọ̀ alájà máa rí ìyàwó mi ẹ ṣàdúpẹ́ ẹ̀yin lè yan Jamaica mú adáradénu ẹ jẹ́ fún ọlọ́wọ́ adáradénu tó ní lọ́jọ́ tí mo bá máa rìn kọrin ó máa jọjọ ńlá láyé tó láfọ́ ọba jẹ́ Jamaica ó ní lọ́jọ́ tí mo bá máa rìn kọrin ó máa jọjọ ńlá láyé tó láfọ́ ọba jẹ́ bámi gbẹ̀ngàn ìmáàlẹ̀ àǹbọ̀ ìfarapa ṣe dáadáa. mo fọ́ni gbé báyìí sádìde tí wọ́n dáhùnsí àwọn. ọlọ́dẹ́rẹ́jú máa ló lùlù fún mi pẹ̀lú àwọn òmèlè wọn. àwọn ẹlẹgbẹ́ bàbá gan àwọn ni wọ́n gbé rìn sí Nureni. ó sọ pé tó bá ṣe pẹ́tàjọ́ yẹn nìkan ṣoṣo Nureni tó bá ṣe pẹ́tàjọ́ yẹn nìkan ṣoṣo ilé mi bá rántí
ó tó kákọ̀ọ́rí fún kí n sì tún ṣàdúrà pàtàkì pẹ̀lú kéwù torí pé wọ́n ṣe dáadáa. Nureni èèyàn dára ẹnu mọ̀ ni ajíjà mi o ọkọ̀ alájà mọ́nìyàmọ̀ mi bẹ́ẹ̀bà èèyàn ẹlẹ́dàá má sùn mọ̀ ni kò dúró èèyàn wa o ọmọ nílẹ̀ ní Kòròdú o kẹbà mi máa kí. ó máa ṣe inú rẹ̀ ní mi. ó máa ṣe inú rẹ̀ ní mi. èèyàn dáradé inú Jamaica ni bàbá Jálíbù tèmi ẹ̀ka dáradé inú Bánjí máníjà adáradé inú Jamaica wà ní ẹ̀ṣẹ̀ wa. èèyàn búgà ní South Africa wà ní abúgà ní Pretoria. mo fẹ́ràn káfí oròyìn ìkókó wa lójú ẹni tó bá náwó fẹ́lẹ́rẹ́ ìṣòro yẹ ká pọ́n wọlé ẹja máa ṣe ń kọ́ ọ̀gán. èmi náà fẹ́ràn kí n pọ́ni tó bá náwó fún mi lé. bravo. Ìkòròdú connection ẹ ṣe Ìkòròdú tọ̀ ọlọ́wọ́n bá ń gbé Ìkòròdú tí mo kọ́lé sí. èèyàn sáyìn ọba àmúbí ìmọ̀ ní bravo. èèyàn yàrá. ọkọ̀ alájà mọ́ríyàmọ̀ mi mọ́ríyàmọ̀ tó fẹ́ ràn mí dáadáa. kára ẹ pé mọ́ríyàmọ̀ kí n gbọ́ mọ́ríyàmọ̀. Eba o ẹni kí mọ́ríyàmọ̀ sùn mọ́ bí o mọ́ríyàmọ̀ olólùfẹ́ Alhaji Arewa mọ́ríyà ilé bravo ló ń gbé ìyàwó bravo gangan ni ṣùgbọ́n fẹ́ràn Saoty Arewa gidi gan ó ṣe bravo kúnná o bravo lódìdí ló ń ná kò tẹ̀jáwó òun sí wẹ́wẹ́ o ó gbọ́n tí mo sọ ní láyọ̀ kan olówó àpò ní méjì méjì lójú ó kò kọ́ o méjì méjì létí ìgbà tó ojú pé méjì ni ó wá ríran kedere ìgbà tó ṣe pé méjì ló wà rẹ̀ wáṣáwáṣá owó mọ́ríyámọ́ ló ń ná mọ́ríyámọ́ aya bravo. bàbá ìyàwó mọ́ríyámọ́ aya bravo 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 aya bravo àwọn ọba amóbiyó bravo àwọn yàrá màláìka mo ti sọ pé lérè ńlá rí mi Saoty kéèyàn máa fowó kéékèèké lọ mi mọ́ 1,000 ní kó sáré tẹ̀lé ra wọn. mọ́ríyámọ̀ tó bá jẹ́ 100 kó wá ń báṣubàṣu ni tó bá ti jẹ́ 100 kó wá ń báṣubàṣu ni. mọ́ríyámọ̀ ń bá wàásù wàásù ayé ọjọ́ wo nìyẹn. mọ́rí ara bravo pàṣípàṣù ló ń ná àwọn bravo àwọn yàrá àwọn bámúdù nípa àwọn àyà bravo àwọn àdìgún ọwọ́ amóbìnrin ẹṣin eré ní
Oore Mariam oore ni o. Oore ni ibi táyé lè ẹbí iná. Oore ni àmọ̀ pé bẹ́ẹ̀ ni kátó sáré lẹ́yìn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ̀ nílé wa. Mariam dé bá o. Magbọ́ mi mọ́rí ìyá mọ̀ mi àyà bravo ó yẹ pé ara fàtú kí n gbọ́ ara fàtú. Ẹ̀bẹ̀ ara fàtú kí n gbọ́. Ẹ̀bẹ̀ ara fàtú kí n gbọ́. Ọ̀rẹ́ mọ́rin àmọ́ gangan ni. Ẹ̀bẹ̀ ara bá fún kí n gbọ́. Ìwọ náà ń wí, aláfa ìwọ náà ń wí. Alamatu ìwọ náà ń wí. Ọ̀rẹ́ mọ́rin ìwọ náà ń sọ. Ìwọ náà ń wí. Alamatu ìwọ náà ń wí. Ìwọ náà ń sọ̀rọ̀. Ọ̀rẹ́ Mariam àyà bravo. Ọ̀rẹ́ Mariam àyà bravo. Ńlá ló ná Alamatu. Ó ṣòwò Alamatu sọ̀rọ̀ mi Azeez. Ìwọ náà ń wí. Ìwọ náà ń sọ. Ìṣègùn fa òfin yàtọ̀. Ayáláwa ló fa òfin yàtọ̀. Ayáláwa ló fa òfin yàtọ̀. Fa òfin yàtọ̀. Mo jẹ́ òwúrọ̀ o, fáwọn sátún mi. Mo jẹ́ òwúrọ̀ fáwọ́sà tó mi tí n bá táyé wá fáwọ́sà tó mi mo máa fẹ́. Tí n bá táyé wá fáwọ́sà tó mi mo máa fẹ́. Mo jẹ́ òwúrẹ́ ayáláwa lè mí. Mo jẹ́ òwúrẹ́ ayáláwa lè mí. Làwálí máa bínú sígbó olóhùn mi. Làwálí máa bínú o sígbó olóhùn mi. Sábà pé kò lè apún o orin ló gùn mí o kò lè apún o orin ló gùn mí ṣùgbọ́n ṣáàtì bá táyé afá ó ṣàtì ni mo máa fẹ́. Ó ṣeun màmá délé nǹkan màmá mọ́ sùúrà tó mi màmá dénìkẹ́ tó ń jẹ́ mọ́ sùúrà tó mi ayáláwa lé mi ọmọ wọn lọ́dọ̀ èmu ayáláwa lé mi ọmọ wọn lọ́dọ̀ èmu ìyàwó múrítàlá ajíláwa lé mi ọmọ Mọdákẹ́kẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun ọmọ Mọdákẹ́kẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun tí n bá táyé wá fáwọ́sà tó ni mo máa fẹ́ o. Mama mari ìyàwó mi, mama Mujida tu mi, mama Mansura tu mi, mama M3, mama M3, M4, ẹ̀mí wo ló ṣe kẹ́rin? Mama Marufa tu mi, mama Mansura tu mi, mama Mujida tu mi, mama mari ìyàwó mi, àwọn ọmọdé oníyàn kú, báwo la ná mi yóò, tí n bá táyé wá, fáwọn sátú ni mo máa fẹ́. Ta ló sọ pé irú èyí òun ni?
ẹ lè sọ pé irú èyí ó dára fáwùsà náà wó pẹ̀lú ọ̀yàyà fáwùsà náà wó pẹ̀lú ọ̀yàyà táwa ló sọ pé irú èyí òun ni. Ibrahim Dondo mú kí ọ mú bọ̀ wá o onílànkà ìfáwùsà náà wó pẹ̀lú ọ̀yàyà o. Bébí ahun ni ó sọ pé irú èyí ò dára. Màmá Mújìdátù ahun ni ó sọ pé irú èyí ò dára. Fáwùsà náà wó pẹ̀lú ọ̀yàyà o. Fáwùsà náà wó pẹ̀lú ọ̀yàyà. Ahun ni ó sọ pé irú èyí ò dára. Ó ń tàn dáa. Fáwùsà náà. Àgbékẹ́ ọlá àgbékẹ́ Fáwùsà sọ̀rọ̀ àgbékẹ́ 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 àgbékẹ́. Mama Mansura sọ̀rọ̀ àgbékẹ́. Mama Mariam àgbékẹ́. Mama Mujida sọ̀rọ̀ àgbékẹ́ àgbékẹ́ àgbékẹ́. Mama Mutmaina òyìnbó ní àròsọ̀rọ̀ ni òyìnbó ní ìrẹsì ni àgbékẹ́ mo fẹ́ ra ráìsì o. Àgbékẹ́ ó ní kí n bá òun ra àròsọ Fáwùsà máa ní kí n bá òun rọ fàdà. Èmi wá ní nítorí kíni ó sọ pé kékeré àròsọ àti ńlá ọ̀fadà tó bá ti dómi a sì máa wú kélété tó bá ti dómi a sì máa wú. Mama Mújìdátù ìyàwó Láwálì Mama Mọ́ríyámù Mama Mọ́nsúrátù Mama Mọ́rùfátù ìyàwó Láwálì èèyàn ní Ibrahim Dondo gbogbo Ibrahim Dondo Ibrahim gbogbo. Bẹ́ẹ̀yàn bá bójú parẹ́ Ibrahim Dondo owó ló bójú parẹ́. Àjànàkú ẹ̀ ó kọjá mọ́rí nǹkan fìrí. Fáwùsà ní kí n pé ní sábàbí òun ni ó ní nkìyẹ pọ́ ní sábàbí òun ni ó ní nkìyẹ pọ́ ní sábàbí òun ni ó mà ní nkìyẹ pọ́ ní sábàbí òun ni sábàdúpẹ́ tànù káfí gbá tèrè sí ní ó mà ní nkìyẹ pọ́ ní sábàbí òun ni. Dondo Fáwùsà ní nkìyẹ pọ́ ní sábàbí òun ni ó ní kádúpẹ́ tànù káfírí tèmi gbà ní ó ní kádúpẹ́ tànù káfírí tèmi gbà ní ó mà ní kí ẹ ó ní sábàbí o. Ibrahim Dondo Fáwùsà ní kí ẹ ó ní sábàbí òun ni Àgbékẹ́ ní kí ẹ ó ní sábàbí òun ni. Ó ní tàbádúpẹ́ tànù káfírí tèmi gbà ní tàbádúpẹ́ tànù káfírí tèmi gbà ní Fáwùsà mà ní kí ẹ ó ní sábàbí òun ni. Fáwùsà fún
ó ní kí Alhaji múra wípé ṣe wò ó. àgbẹ̀kálá ó ní Ibrahim Dende oògùn owó òun ni wọ́n sọ pé òun ṣe Ibrahim Dende mà ní oníkàdúpẹ́ tànà káfírí tèmi gbà ní oníkàdúpẹ́ tànà káfírí tèmi gbà ní ó mà ní kí ẹ kó ní sábàbí òun ni. Eba bàbá dúpẹ́ tànà káfírí tèmi gbà ní. ó ní kínkín wá ó ní sábàbí òun ni ó ní kínkín wá ó ní sábàbí òun ni. Alájà Fatima àbúrò Àgbékọ́lá òun ló ń sanwó yẹn àbúrò Fatima ni. Alájà Sandra aláwọ̀ yàrá bí sọ́ọ̀lì alámúhàn mọ́. Alájàrá ló ń dùn nàkọ́ bí kìsù yóò tún dé. màá fọ́ oníkókó òun sanwó Arewa Abiodun. Alájàrá ló ń dùn ọkọ̀ sẹ́ẹ̀lì náà fún amọ̀pẹ́. Alhaji yìí súnmọ́ yín láàmì aláàfáàyà mi ni. Aláàfáà mọ̀ pé sẹ́lmọ́tù aya mi ni. Ìṣàgàmúṣálà ẹ̀wọ̀wà o lọ́dọ̀ Fáwùsà. Ismaila Ìṣàgàmúṣálà ẹ̀wọ̀wà o nítorí Fáwùsà. tọ́mọ pè mí lérè ní Ṣàgámù ọ̀nà wọn ni máa kọ́kọ́ ń ronú sí máa ní mi wà Ṣàgámù ńlọkọrin kò sọ́nà ń bẹ́ o mọ́tò má bàjẹ́ tá a bá délé ni. Fáwùsà wá sọ pé déédé ń bọ̀ ó ní déédé ń bọ̀ mo ní tí mọ́tò bá bàjẹ́ o owó tí ń déédé máa ná mi kódà tí ń bà fẹ́ fún mọ́tò ṣe ó lè ra mọ́tò mìíràn ojú yín ló máa ṣe ẹgbà ń sẹ̀yìn déńdé ń bọ̀ ẹgbà ń sìn yín ẹgbà ń sìn yín torí déńdé ń bọ̀ Ibrahim ń bọ̀ Ibrahim ń bọ̀ ẹ mọ̀ ń sìn wípé kan ju kan lọ. ó dáná ẹ jọ ìjẹ́díjẹ́ òdìndè pẹ̀lú ìyá olóòdè Àgbẹ̀kẹ́ ẹ jẹ́ ká bọ́lẹ̀. ọ̀nà da lónìí ọ̀nà Ṣàgámù da torí ìdéǹde mi kì í wá Ṣàgámù wá ṣeré àwọn ọmọ mi wá ní kílódé wọn là lérò Ṣàgámù lọ́la mo ní bẹ́ẹ̀ ni o eré ìtọ́lá wọn ní déńdé ń bọ̀ ni kí mọ́tò bá jẹ́ òkà lọ́ọ́ tún ṣe tabadélé múrítàlá bíi mi. Lawal ọkọ̀ Àgbẹ̀kọ́lá bàbá Mọ́ríàmọ̀ bàbá Mọ̀nsúrà bàbá Mọ̀rúfà táwọn fíkì àfikún fẹ́ Mọ̀nsúrà táwọn fíkì àfikún fẹ́ Mọ̀nsúrà mo lóun náà ló yẹ kó fẹ́. orúkọ wọn túra wọn táfíkì kò ń gẹ́ òre ni
ẹrú rẹ tó ṣe kò ń bẹ́ mọ́ ń sora ẹni tó ń ràn ní lọ́wọ́. ẹ̀gbọ́n náà tí petrol bá dénú iná kí ló máa ṣe o ṣebí iná ẹ̀ àjò ni ló fi ṣe kò ń bẹ́ mọ́ ń sora. ó dáná ẹjẹ́ ìṣeré fún ìyàwó ẹ pé Mọ̀nsúrátù kí n gbọ́ Mọ̀nsúrátù. ẹ pé Mọ̀nsúrátù kí n gbọ́. àyà táwọn bí kì í bí ọdún. ìyàwó táwọn bí kì í bí ọdún. má gbàṣẹ ọkọ Mọ̀nsúrátù ṣòǹgbọ. mama Taofik ìyá olóríire tó nínú rẹ̀ sọlọ ń wá wọlá pọ̀ nínú rẹ̀ táwa fún ọlọ́mọ olóríire. má gbàṣẹ ọkọ Mọ̀nsúrátù ṣòǹgbọ. má ní tọkọ báwo Mọ̀nsúrátù ṣòǹgbọ. torí pé ìyá rẹ̀ ò ní tọkọ bá o tọkọ bá lókun Mọ̀nsúrátù gbàgbókun o ètò bá wà ló fà Mọ̀nsúrátù gbàgbó fà. alájà Sandra ọmọge ẹni tí ó bá mọ̀ ń lówó pọ́nlé tọwọ́ ẹni ò fẹ́. ẹ̀gbọ́n yóò bá mi ẹni tí ó bá mọ̀ ń lówó pọ́nlé tọwọ́ olówó ni ò fẹ́. alájà Sandra mú kí ẹ. nígbà gan wọ́n lọ́kùnrin tó ń sùn rárá fọkùnrin akọ́ṣẹ́ ló ń ṣe ó dáná obìnrin tó tún wá ń sun rárá fọkùnrin irú iṣẹ́ wo kí ló ń ṣe irú iṣẹ́ kí ló ń ṣe o àwọn alájà Sandra obìnrin lòun òun wá sun rárá fọkùnrin. àwọn men groom àbí kí náà ń pè wọ́n àwọn groommen gbogbo ẹ̀ làkìlá pátápátá Taofik ní kí gbogbo wa. alájà Azeez mi ọ̀rẹ́ alájà àgbègbè mo ń sanwó mọ́ríà ìyàwó ẹni alálòó bárkà ọmọ Taofik iṣẹ́ ń bẹ lọ́rùn ẹ̀ tó máa ṣe Abiodun má jẹ́ kí jó pọ̀ fún ẹ ní èní o nítorí wípé Taofik lálẹ́ mi ò ìwọ pẹ̀lú Mọ̀nsúrá lálẹ́ ènìyàn wé Bíọ́dún kẹsàrà fàlàwà máa yà ó kẹsàrà fàlàwà máa yà ó ẹjọ déńdé ò gbọ́dọ̀ sí ń bẹ̀ o ọkọ àtìyàwó kẹsàrà fàlàwà máa yà bí déńdé bá fẹ́ wọlé Bíọ́dún dákun máa gbà ó bí má fi Ìjẹ̀bú bá fẹ́ wọlé Bíọ́dún dákun máa gbà. Mọ̀nsúrá bí Sandra ṣẹjọ́bìnrin tó bá fẹ́ wọlé ó dákun máa gbà. wà á tókò ẹ ṣàràfà aláwà máa yà. Mọ̀nsúrá ó lè wà lókè bí fàájì bá ń ṣọ. ó ń gbọ́ mi Mọ̀nsúrá ó lè wà lókè bí fàájì bá ń ṣọ. ìyẹn náà máa rí wọn sí ẹ máa rẹ́rìn músẹ́ àwọn oníṣègùn ṣe ọmọ mo lè wà lókè tí fàájì bá ń ṣọ. kẹsàràfà láwa máa yà o.
Mọ̀nsúrà sórí bọ́ kọ́rẹ́ ń rè kó yá bá lọ. èké òyìnbó ní rẹ̀ẹ́sì Abẹ́òkúta connection ní mọ̀gbọ́n Mọ̀nsúrà bọ̀kọ̀rẹ́ ń rè kó yá bá lọ. nítorí owó ọbẹ̀ kọ́ nítorí iṣẹ́ ọmọ ni. ó ṣe é ké sanwó mi beautiful man ẹ̀ ṣeun. Àjọkẹ́ adé ìnáwó mi rún èké òyìnbó ní ẹ̀sẹ̀ ṣeun jẹ́kẹ́ Àjọkẹ́ adé ìnáwó mi rún òyìnbó ní ẹ̀sìn lẹ́gbàá o ẹjẹ́ àṣefàájì fún Àjọkẹ́ Àjọkẹ́. Àjọkẹ́ o 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 Àjọkẹ́ 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 o èjè Àjọkẹ́ o Àjọkẹ́ o Àjọkẹ́ o Àjọkẹ́ o AJ baby so pretty, AJ baby so pretty. Thank you. AJ baby so pretty. Òyìnbó ní ìrẹsì Jọkẹ́ bèbè. Òyìnbó ní ìrẹsì Jọkẹ́ bèbè. Abẹ́kẹ́ adé mi olórí kì í yá mi Fáwọ́sátù. olórí kì í màmá mi níyìnlọ́lá mi Àgbékẹ́ ọlá. màmá mi rà mọ́tà láì màmá dada. Fáwọ́sátù màmá ìyàwó nìyẹn o. màmá ìyàwó nìyẹn o. Alájà Fáwọ́sátù mi Àgbékẹ́ ọlá Fáwọ́sátù mi àyàmúrílà wálé mi àyàmúrílà wálé mi màmá Mọ̀rúfátù mi màmá Mọ̀nsúrátù mi màmá Mọ̀ríyámọ́ mi. Mama Mujidatu mi Ayamurila wali mi Ibrahim Dende lòun náà ọmọ egun gbòòrùn akínyìn. Ibrahim Dende egungun mi inú mi dùn squad ní kí wọ́n mo fi Ìjẹ̀bú Sunday Ìbàdàn mo kọrin fún wọn o mo nínú yẹn adùn kalẹ̀. ó jọ pé fẹ́ gba captain lọ́wọ́ ẹ̀. inú yẹn dùn kalẹ̀ inú mi dùn ògbọ́n mọ́nítọ̀ ìtóni inú mi dùn tó wà níláàró inú yẹn dùn kalẹ̀. Sunday Ìbàdàn inú mi dùn squad níláàró Ibrahim Dende lọ́gá o. ọmọ igun gbóhùn lọ́gá o inú yẹn dùn kalẹ̀ mo nínú yẹn dùn kalẹ̀ o
gbogbo inú mi dùn squad ní Laro inú yẹn á dùn kalẹ̀ dèndé. Ajímọ̀rún ẹ̀ bá ń kíjẹ̀bú inú yẹn á dùn kalẹ̀ mọ̀rúfú dé inú yẹn á dùn kalẹ̀. Alájà Sandra nìyẹn Sandra baby Sandra mama torí pé young mo lè ní Sandra baby ṣùgbọ́n tólúbàdàn báwo ní ká ó mẹ́gbẹ́ bàbá ẹni tó ń ṣe Sandra mama Sandra inú yẹn á dùn kalẹ̀ Sandra inú yẹn á dùn kalẹ̀ inú mi dùn sọ̀rọ̀ ní Laro inú yẹn á dùn kalẹ̀ mo fi ṣe orin kọ́. Sunday Ìbàdàn wọ́n sọ wà Alájà Àgbékẹ́ ajáfa Hausa àti Àgbékẹ́ ayamurita alábẹ̀ lawal màmá Mọ́sùrà àti òtẹ̀mí inú mi dùn alẹ́ yìí inú mi dùn tó ń bẹ́ẹ̀ ní Laro inú yẹn á dùn kalẹ̀ eba o. Alájà Fatima Tàrẹ̀ṣe Adéọlá Alájà Fatima Tàrẹ̀ṣe Adédèjì Màmá táwọn fi kìyàn ṣe o Màmá táwọn fi kìyàn ṣe o wọ́n san omi Àjẹ́ Arẹwà inú yín á dùn kalẹ̀. Ẹ̀wẹ̀ so mọ̀rùfúdì ní ẹ̀wẹ̀ so mọ̀rùfúdì ní Ìjẹ̀bú alárẹ̀ mọ́fì ayé wẹ́n. Ẹ sọ pé múfú táwù ẹ̀wẹ̀ so Ìjẹ̀bú alárẹ̀ múfú Ìjẹ̀bú ẹ̀wẹ̀ so Ìjẹ̀bú alárẹ̀ ẹ̀wẹ̀ so ẹ kí múfú táwù Ìjẹ̀bú alárẹ̀ múfú ayé wẹ́n. Múfú táwù. Ẹ kí mọ́ fi Ìjẹ̀bú tó ti náwó dọ́là kò yìnbó tó dé. Èèyàn Sunday Ìbàdàn Sunday tó bá kù náírà kan lọ́wọ́ mi. Wọ́n ń sọ ọmọ Ìbàdàn lóore. Sórí ọmọ Ìbàdàn jẹ́ báwọn ọmọ Ìbàdàn sí ẹ o. Sunday. Mo fi Ìjẹ̀bú aláìní ẹ̀yin lẹ ti náwó dọ́là kó òyìnbó tó dé aníhun tó yìnbó nílé anípẹpẹ wúrà máa gbọ́ mi wúwú èèyàn Sunday Ìbàdàn olórí ń sọ̀rọ̀ olówó ó dára ká lówó lọ́wọ́ ẹ̀rí nǹkan olówó ń sọ̀rọ̀ olówó ó dára ká lówó lọ́wọ́ má fi ìyọ̀rẹ́ Sunday orí kó ṣe mí lólówó olówó ń sọ̀rọ̀ olówó. ìbàjẹ́gbọ́n ìbàjábúrò ni ìfẹ́ ló so wọn papọ̀ o àbí kí ni mo wí olówó ń ṣọ̀rẹ́ olówó ó dà ká lówó lọ́wọ́ olówó ń ṣọ̀rẹ́ olówó ó dà ká lówó lọ́wọ́ má fi lè yan Sunday ọlọ́run kò ṣe mí lólówó. ó bá o. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta o
ó yá ẹ̀pẹ́ Ibrahim kí n gbọ́ Ibrahim. ẹ̀pẹ́ Ibrahim kí n gbọ́. ọmọ ogun gbóhùn ṣóhùn gbọ́. ọmọ ogun gbóhùn ṣóhùn gbọ́. Alájà Sandra ń náwó. Alájà Sandra ń náwó. mo ń pè Ibrahim ọ̀dẹ́ndẹ́. Alájà Sandra ń náwó. Alájà Sandra. Alájà Arúté Yàtú. Ìyá Fàṣọ̀nsán Wárẹ́wà Abiodun. Ajíbá City. Wọ́n san Wárẹ́wà Abiodun. Ibrahim ọ̀dẹ́ndẹ́ o. Alájà Sandra náwó. Ẹ̀kí Sandra. Sanwó City Abiodun. Sanwó City Abiodun. Kí ni mo wí? Kí mo wí? Lágbára wà láwa o. Mo ń kọrin sórí Sandra. Yé nítorí Sandra. Beautiful Sandra. Pretty mommy Sandra. Èèyàn Ibrahim ọ̀dẹ́ndẹ́. Èèyàn Ibrahim ọ̀dẹ́ndẹ́. Pretty mommy Sandra. Wọ́n sọ Alhaji Arewa. Owó onítàn lọ́wọ́ ẹ̀. Ọlá onítàn nílé ẹ̀. Sandra onídolówó àná. Onídolówó àná. Sandra onídolówó àná. Àmín. Orí yẹn tẹ̀ lórí. Sandra ló kọ́kọ́ wá. Àmín ló máa wá gbẹ̀yìn. Onídolówó àná. Sandra onídolówó àná. Àmín. Èèyàn Ibrahim ọ̀dẹ́ndẹ́ ènìyàn. Àmín. Òní. Sandra tó bá ń wà máa rí. Sandra tó bá ń lé wà máa bá. Èèyàn Rutiatu mama blessing Rutiatu tẹ́ ẹ bá ń lé ẹ máa bá. Sandra mọ̀mí tẹ́ ẹ bá ń wá ẹ máa rí. Rutia pẹ̀lú Sandra àṣírí ẹ yóò máa bò. Sandra mo la àṣírí ẹ yóò máa. Rutiatu èmo láṣírí ẹ yóò máa. Ó jọ pé Ibrahim ti gbómi dé. Jọ pé Ibrahim ti gbómi dé. Ibẹ̀ náà dé ti gbómi dé o. Ibrahim ẹni ní Ibrahim ti bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe máa ń ṣe. Oni dende egungun Ibrahim mi egungun Ibrahim egungun Ibrahim egungun Alhaja Àgbékẹ́ Fáwùsátò Àgbékẹ́
fàwùsàdù àgbẹ̀kẹ́ ọ̀la olórí kì í yá mi mama M4 mama Mọ́ríyá. Mama Mansura Mama Marufa Marufa tún náwó Mọ̀ríyámọ́ náwó Mọ̀ríyámọ́ olólùfẹ́ mi Mọ̀ríyámọ́ náwó Àṣàbí Mọ̀ríyámọ́ náwó ó yà kí Mọ̀ríyámọ́ mi Àṣàbí kí Mọ̀ríyámọ́ fún mi. Olólùfẹ́ Arewa òun ló sọ pé èrè mi ó ní dandan Alhaji Arewa ni Àṣàbí mi Mọ́ríyá Àṣàbí mi Mọ́ríyá Àṣàbí mi Mọ́ríyá Àṣàbí mi Mọ́ríyá adúmọ̀dán Mọ́ríyá mọ̀ ọmọge tó pírítì ó tún bí rúbù yàtọ̀ sáwọn wẹ̀ kí o mọ̀ ebi nà kọ́ lọ́mọge tí wọ́n ń sọ àyìnà fàṣọ̀pù kọ́ lọ́mọge tí wọ́n ń sọ Mọ́ríyá tó bí rúbù tàwọn ọ̀ṣọ́ ti bí tiwa. Àṣàbí àní Mọ́ríyá mọ̀ lọ́mọge tó pírítì ó bí rúbù yàtọ̀ sáwọn wẹ̀ kí o mọ̀ Àṣàbí ebi nà kọ́ lọ́mọge tí wọ́n ń sọ àyìnà fàṣọ̀pù kọ́ lọ́mọge tí wọ́n ń sọ Mọ́ríyá tó bí rúbù tàwọn ọ̀ṣọ́ ti bí tiwa. Àṣàbí black and shine Mọ́ríyá Mọ́ríyá tó dúdú tó ń lọ Àṣàbí black and shine Mọ́ríyá Àṣàbí adé ọmọ múrí lára lè elépo ọmọ àgbẹ̀ká onírẹsẹ̀ àròsọ ọmọ àgbẹ̀ká onírẹsẹ̀ àròsọ onírẹsẹ̀ láyé pé òyìnbó onírẹsẹ̀ láyé pé àgbẹ̀ká mo fẹ́ ra ráìsì ó ní kí n bá ń ra àròsọ. ó máa ní kí n bá òun lọ fàdà. èmi wá ní nítorí ìkíni ó sọ pé kékeré àròsọ ńlá ọ̀fadà tó bá ti dómi àsì máa wúwo gẹlẹtẹ. dpo tẹ bá dé mọ̀ níyà Adéòtí olólùfẹ́ Azeez ó ṣe Mọ́ríyámọ́ Àṣàbí Mọ́ríyámọ́ tó bí rí bùbúwò adúmọ̀dán ẹ̀kí Mọ́ríyámọ́ dpo Adéòtí olólùfẹ́ Arewa. ẹ̀rí ń tọ́ lọ́rùn mi padà wá ṣe ṣẹ́rí ń tọ́ lọ́rùn mi padà wá ṣe ẹ̀rù ń tọ́ lọ́rùn mi padà wá ṣe ẹ̀rù ń tọ́ lọ́rùn mi padà wá ṣe torí pàgbé kẹ́hún bóbìnrin wọ́n sọ pé wọn ò lè jẹ́ nǹkan ẹ̀rù ń tọ́ lọ́rùn mi padà wá ṣe ẹ̀rù ń tọ́ lọ́rùn mi padà wá ṣe àgbékẹ́ ẹ̀rù ń tọ́ lọ́rùn mi padà wá ṣe torí pé Hafsatu ó ń bóbìnrin wọ́n ní Hafsatu ó ń bóbìnrin obìnrin tí ò lè jẹ́ nǹkan ẹ̀wọ̀n tọ́ lọ́rùn mi padà àgbẹ̀kẹ́ sórí ń tọ́ lọ́rùn mi padà ṣe fún ẹ. ìyá àwọn gẹ́ẹ̀sì
àwọn ọmọ táyé ti sọ wípé òun lè jẹ́ nǹkan òun tó ọlọ́run mi padà wá ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àwọn ọmọ tí wọ́n oyún ẹgbẹ́ ilé náà gbé orí ń tọ́ ọlọ́run mi padà wá ṣe sórí ń tọ́ ọlọ́run mi padà wá ṣe wọ́n ní fáwọ́sátù òun bóbìnrin wọ́n ní fáwọ́sátù òun bóbìnrin láwọn ọmọ tó lè jẹ́ nǹkan ẹ̀wọ̀n tọ́ ọlọ́run mi padà ṣe fún ó jọ wá lójú. wọ́n ní fáwọ́sátù òun bóbìnrin láwọn ọmọ tó lè jẹ́ nǹkan ẹ̀wọ̀n tọ́ ọlọ́run mi padà wá ṣe. ẹ̀wọ̀n tọ́ ọlọ́run mi padà ṣe fún. ṣé báwọn ọmọ tí wọ́n ṣe náà gbóyè ẹgbẹ́lé o ìwọ̀n ṣayẹyẹ fáwọn ọmọ ẹ̀ àwọn ọmọ náà wọ́n padà ń kó ẹ jáde ni bò ní wọ́n ń kó ẹ jáde síná rí wọ́n ń kó ẹ jáde sí ibi ayẹyẹ wọ́n ń ṣe ìyàwó wọ́n ń ṣoríire ẹ̀rù ohun tọ́ ọlọ́run mi padà wá ṣe ẹ̀rù ohun tọ́ ọlọ́run mi padà wá ṣe. tọ́ni fáwọ́sátù òun bóbìnrin láwọn ọmọ tí wọn ò lè jẹ́ nǹkan ẹ̀ ò tọ́ ọlọ́run nítorí.